sórí èmi tó ń wo yìí Babalọ́lá tí àná ó ti yàtọ̀ sí ti èmi yìí o jù gbádùn mi new babs tó bá gbọ́ new babs èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ìdí àti túmọ̀ ni pé mo ti wọ ẹgbẹ́ òṣèlú mo ti ń ṣe òṣèlú seriously and àwọn olóṣèlú rèé mi tó ń burú sí àṣìṣe ara wọn náà máa ń wá kiri láti fi campaign against onítọ̀hún lọ́jọ́ ọ̀la and bí mo ṣe ń ṣe dáadáa lọ́sìn tí oníkálukú ń fẹ́ mi tágbà ń fẹ́ mi tọmọdé ń fẹ́ mi tóbìnrin ń fẹ́ mi tọkùnrin ń fẹ́ mi ó ṣeé ṣe tóra tí ń rẹ́ni tó ń sọ sí wọn wọ́n ń kùn káàkiri pé ó ṣeé ṣe káwọn lò mí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èyí tó ń bọ̀ yìí mi ì dẹ̀ fẹ́ kí àṣìṣe kan wá láti ipasẹ̀ ọ̀dọ̀ mi tó máa fi campaign against mi ọ̀tí irú ìwọ tó jókòó yìí wọ́n ti fẹ́ sọ yìí mi fi bú ẹ o nǹkan tó kàn ṣẹlẹ̀ ni mo sọ sọ pé criminal ni ẹ ó ṣẹ̀ṣẹ̀ sáfùtàn ni tó máa ń rí èmi àti ẹ lemọ́lemọ́ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa dì mú ló máa fi campaign against mi so áhùn mi kó kàn ra stay away from me ṣùgbọ́n mo mọ̀ yí pé kò sí bó ṣe lè stay away tó àwọn ìṣòro pẹ́pẹ̀pẹ́ tó ní owó ló máa fi gbọ́ ìyẹn ló fà tí mo ṣe decide láti kọ ṣẹ́ẹ̀kì so that kò lọ sí bank kò lọ gba owó yìí àtúnmọ̀ ríra bójú orí fóònù abájẹ́ máa ríra ní kọ̀rọ̀ akọ́nra yọ ríra kẹ́ ríra padà pé náà máa lọ́tì ẹ̀ kò ní jẹ́ pọ́n jọ ń rí wa papọ̀ so má bínú ṣògbọ́n díẹ̀ yà. $2 million. ńlá 2 million ni mo kọ fún ẹ because mo mọ̀ kọ́ pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ni torí mo mọ̀ pé o máa nídìí owó láti lè lò torí ẹ̀ mo ṣe kọ 2 million so a lè tún ẹ lò dáadáa. Babalọ́lá $2 million ló fún mi. bẹ́ẹ̀ni. owó kí ni o ṣé owó ti ẹ̀wọ̀n ọdún méje tí mo lọ lórí ẹ̀ṣẹ̀ tèmi àti ẹ̀ta jọ ṣẹ̀ ni àbí owó gbà má bínú ti ọmọ tí mi lè bímọ. náà mi ti sanwó owó mi sọ́tọ̀ mọ́ mi san kankan èmi kàn mọ́ ṣáá believe pé